jẹ́jẹ́ mọ̀ pé Ìgbòho tún ti ṣẹ́gun kan ogun wo ni ǹjẹ́ ẹ rántí arákùnrin kan bàbá kan tí wọ́n wọṣọ lọ́yà tán láwọn USC mọ̀ tí wọ́n ní kí Ìgbòho àwọn àtàwọn ẹgbẹ́ àwọn òṣọ́pọ̀tì kí Ìgbòho wá sí Kwara State kó wá sí Ìlọrin ṣé ẹ rántí bàbá náà ti yóò padà o bàbá yẹn ti yóò padà ó ní nísìn tí Ìgbòho ti ṣàlàyé fáwọn ó lé àwọn ti gbà láyè kó wọlé kó wá àwọn àfáà kan Saheed Shittu àtàwọn kan wọ́n pe Ìgbòho àwọn tó jẹ́ àfáà wọ́n pe Ìgbòho wọ́n fi ṣe kẹta wọ́n wá pé máa yẹn wọ́n pe bàbá yẹn lọ́ọ̀yà yẹn bàbá kí ló fà á tó fi sọ pé kí Ìgbòho yìí kó má wà ṣáà ní gbogbo àwọn tá a máa ń gẹ́sì kí mùsùlùmí súnmọ́ Ìgbòho ẹ̀ẹ̀dá fúnra wa ń bèrè ẹ̀ẹ̀dá ṣe sùúrù fúnra wa mo ti máa ń sọ fún wa tipẹ́tipẹ́ pé gbogbo wa lájọ nílẹ̀ Yorùbá tó bá wọn blogger kó bá Islam lórúkọ jẹ́ wàhálà àti wọn nìyẹn me am less concerned tó bá wọn blogger kó sọ jágbàjàgbà tó wù wọn lórí Islam àwọn mùsùlùmí ló ṣiṣẹ́ tá a fẹ́ play yìí tẹ́ ẹ máa gbọ́ yìí àwọn mùsùlùmí nígbà tó rí nǹkan tó ṣẹlẹ̀ yẹn wọ́n wá pé this is nonsense báyìí ṣe máa ní kí Ìgbòho máa lọ anywhere láti lè fi hàn wá pàápàá muslim support Ìgbòho pẹ̀lú tó ń ṣe lọ́wọ́ ẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ security tó gbé lọ́wọ́ ẹ̀ kò sí mùsùlùmí kan tó gbọ́dọ̀ tako àfàwọn kan tó rí wọn ti gbálẹ̀ táwa náà ní kiri now àwọn àfáà yẹn pé báyìí pé mùsùlùmí ló lè bá mùsùlùmí sọ̀rọ̀ wọ́n wá pé mùsùlùmí làwa náà èyí tó mọ ọkùnrin iṣẹ́ ìkọ́sí bíi dìnnú ẹ̀ àtúnmúsí ayọ́músẹ́ ìmọ̀ye mùsùlùmí tó ti gbà lẹ́ni wọ́n jẹ́ kó yé bàbá yẹn ìmọ̀ye mùsùlùmí tó ti lọ bá wa gbà lẹ́nu gbó ṣẹ́yìn lè wọ́n lọ gba mùsùlùmí lẹ̀ àwọn yẹn bá bàbá yẹn sọ̀rọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wá ní ẹ mo ní béèrè tí ń bí léèrè mo ní béèrè tí ń bí Ìgbòho léèrè ókè kí ni ìbéèrè o ìwọ ni fádà ìwọ ló dá Oòduà nation sílẹ̀ ìwọ ló pariwo pé fẹ́ kó Oòduà nation àwọn òdẹ lọ́wọ́ sí tí kì í ṣe Oòduà nation ló fẹ́ dọ́gbọ́n gbé wá àwọn yẹn wá bo fún bàbá bíi gbèrè wọ́n kì í bẹ́ẹ̀ gan wọ́n jẹ́ kó yé ìtumọ̀ Oòduà nation wọ́n jẹ́ kó yé ìtumọ̀ Yorùbá nation wọ́n jẹ́ kó yé kí ló ṣẹlẹ̀ dẹ́ẹ̀ wọ́n jẹ́ kó yé kí ni Ìgbòho gbé lọ́wọ́ kí ló ṣe é sìn bàbá wa kò wá yé atẹ́lẹ̀ ni ó sì ti yé a ní ìsìn àmọ́ pé bá a ní eyín ilẹ̀ bá ti sọ fún ọ̀dàgbà ó lè wọlé àsọpọ̀tì rẹ̀ ńgbà wọn. mo wá láì bàbá yẹn fún kinní kan kò wá tìjú ó wá tún padà sórí social media òun pẹ̀lú barista èkejì tọ́jọ́ dúró young man tọ́jọ́ dúró yẹn náà tọ́jọ́ dúró èké ó tún wá ṣe fídíò ó tún wá sọ gbogbo ayé pé ní ìsìn tí Ìgbòho ti ṣàlàyé fún wa ó ti yé a ní ìsìn tó gbé lọ ìtọ́ sì ń ṣe yé a torí ẹ̀ àfọwọ́sí Ìgbòho ní ìsìn Ìgbòho lè mọ wọ bíbí ní ìsìn àṣọpọ̀tì rẹ̀ amẹ́jẹ́ sọ fún ara o ká ní Ìgbòho sọ fún wa tó bá jẹ́ Yorùbá ní san lẹ́sìn ṣe àwọn tó bá wù kí gbogbo yìí sọ gbogbo ìsìnkánṣe lẹ́dí social media ń tó mọ̀ mọ̀ sọ ẹ̀kọ́ ara ti àwọn ẹ̀ láti tọ́ ó ti sọ jágbájógbó so lọ́rọ̀ kan ṣá wọ́n ti jẹ́ ìbúrẹ́ nìkan nílọrin àwọn àbáwọn adílọrin tí wọ́n kọ́ wa ní kéwú wọ́n ti sọ̀pọ́ọ̀tì Yorùbá ni wọ́n ti sọ̀pọ́ọ̀tì Sunday Igboho àti wẹ́kùn gẹ́gẹ́ so good question and good information all good news wọ́n ti padà yóò padà wípé kò sí tó jẹ́ pé kí Ìgbòho máa wọ̀ lọ́rin àbí kí ìlú ẹkùn máa wọ̀ anywhere because àwọn náà mọ̀ Muslim lèmi náà mo sọ̀pọ́ọ̀tì Ìgbòho torí tó gbé tó ń ṣe torí nǹkan tó ń ṣe mo rí pé ìjà Yorùbá ló ń gbé ìjà ẹwọ ó lọ sí Kwara tàbí lọ Kwara ọ̀rọ̀ pé wọ́n gbá àwọn èèyàn ní káyà má di yam pẹpẹ skata iṣu àtàyànyàn ó di tíjọba gbọ́ kíá àwọn trúùpù tó máa ń gbé fámìlì Boko Haram kíákíá wọ́n ti ṣiṣẹ́ wọ́n fi àwọn 176 sílẹ̀ láìsàn kọ́bọ̀ ṣé ìyá nílò dá tí Ìgbòho bá lọ wọ́n gbà wọ́n ní ìtẹ́lẹ̀ fámìlì ló dáwó nísì fámìlì ò dàpọ̀ tán fi wọ́n lẹ̀ bàbá yẹn náà dẹ̀ rí bàbá lọ́yà yẹn náà fojú ara rẹ̀ rí pé bọ̀bọ̀ ìlú òótọ́ ká má parọ́ ẹ jẹ́ gbọ́rọ̀ lẹ́nu bàbá yẹn. gbogbo ọ̀rọ̀ máa ní agbẹ́dúró àwọn nǹkan ní í ṣojú fún o àwọn ní í sì ń ṣojú fún ẹnì kì í jáwádé ẹ gbà mí láyè kémi náà mú ó gbé Sunday Igboho ọ̀rọ̀ máa ní agbẹ́dúró àwọn nǹkan ní í ṣojú fún o àwọn ní í sì ń ṣojú fún ẹnì kì í jáwádé ẹ gbà mí láyè kémi náà mú mẹ́mbà kan wọ́n ní ẹni tí kùrọ́nì ọ̀lẹ́lẹ́rìí ń bẹ lọ́rùn ta ni mo sì wá ní ẹgbẹ́ wọlé òun náà ní lọ́ọ́ àjàṣà wa tó dóyè
èmi àti ẹ̀ so ọ̀rọ̀ denial lè ṣẹlẹ̀ mọ́ báyìí èmi àti ẹ̀ àpá Saheed Shittu tó pè wá àti Sunday Igboho àjọṣe WhatsApp meeting yẹn Sunday Igboho sì address àwọn issues tó raise lọ́kọ̀ọ̀kan number one níbẹ̀ òun ni pé òun ni founder Oduduwa Republic Yorùbá Nation as a result of that àwọn ò ní confidence inú rẹ̀ that was our position then ó ti change pẹ̀lú ọ̀rọ̀ tá a jọ sọ but then tó a ṣe pé àbá sọ̀rọ̀ kó sì clear rẹ̀ pẹ̀lú wa á dùn lórí rẹ̀ ní tó bá fẹ́ pokùn sọ́kọ́ lọ pokùn so àwa ti sọ̀rọ̀ so gbogbo àdáadáa tí wọ́n ṣe lórí social media ń kọ ilé ọ̀nà yẹn ń sẹ́ now ó tó a ṣe pé kò rí bẹ́ẹ̀ at least ten máa ń sọ wípé Sunday Igboho òun ni security yín táwa wá sọ wípé wíwá Sunday Igboho ní security lọ́jọ́ táwa a jẹ́ pé it has called for concern táwọn àbá ṣe rí lórí court ló kù so àwọn tó rí wọn pé tọpọlọ wọn pé wọn mọ bóyá ṣe ń gbé ọ̀rọ̀ sí ọpọlọ tí ó process rẹ̀ tí ó analyse rẹ̀ tí ó come to conclusion pé ọ̀rọ̀ gidi lẹ́nu yìí sọ ọ̀rọ̀ tẹ́nu yìí sọ ọ̀dà wọn ti dá sí àti address rẹ̀ Sunday Igboho fúnra rẹ̀ wá sọ pé ọ̀rọ̀ ọjọ́ òun yìí o pé kò sí ti ń jẹ́ Yorùbá Nation mọ́ àwọn ti drop rẹ̀ ẹ̀dá ó ti address àbí ọ̀rọ̀ address rẹ̀ kí ló tún wá kù ẹlẹ́ẹ̀kejì òun ni pé Fúlàní bandit Fúlàní terrorist àwọn sọ pé àní stop tagging stop ethnic profiling stop ethnic profiling pé Fúlàní tó wá sí pé ṣé Fúlàní nìkan ni bandit ṣé Fúlàní nìkan criminal ṣé Fúlàní nìkan kidnappers níjọ́ tẹ́ bá mú Yorùbá ṣẹ́ tààgì rẹ̀ pé Yorùbá rapist tó wá sí pé rapist ni tó wá sí pé bá rí níjọ́ tẹ́ bá mú Yorùbá àmọ̀bà ṣẹ́ kìí pé Yorùbá àmọ̀bà nílé níwájú tó wá sí gbé pé Fúlàní àjọ pé Sunday Igboho tó wá sí pé mindset Fúlàní bandit distraction ni àjọ pé àwọn Fúlàní náà ń bọ̀ wá fún ó sì ní kò rí bẹ́ẹ̀ àwọn ọ̀daràn tó bá wà nígbó yẹn lòun ń bọ̀ wá fún tóun bá sì ti clear àwọn kódà bó wá jẹ́ pé àwọn Yorùbá náà ni àwọn ò mọ̀ wọn ní ìhìn tó wá jẹ́ pé àwọn Fúlàní náà lè bá mú ẹ̀mọ́ criminal nù ẹ̀mọ́ tààjì wọn pẹ̀lú ethnic wọn mọ́ ó sì ní ká ó ti wà ó kéde àmọ́ ká tó rest assured pé kì í ṣe pé àwọn ní nǹkan kan àgbẹ̀sí Fúlàní táwọn ń gbé bọ̀ kọ́dọ̀ sọ débi pé àwọn ń wá members látọ̀dọ̀ wa tó jẹ́ Fúlàní tó jẹ́ lọ́rin so that yóò fi wà universally accepted yóò fi wà acceptable sí gbogbo wa pé gbogbo fẹ́ àwa yẹn yóò fi wà àlèd tí a ń pé ó ti di issue kejì ó sì ti àdírẹ́sì rẹ̀ tí a ń pé ohun tó ń sọ làwọ́ ó dì mú ó dìgbà tó bá wá ìgbésẹ̀ ń bẹ̀ káwọ́ tó wá tún wá ṣègbésẹ̀ torí pé èyí tá à ń sọ yìí òun ló kéré jù ní gbogbo pláàní ta nílẹ̀ ọ̀rọ̀ lọ́dà mú gbogbo wọn tí wọ́n dàbí tí wọ́n ń sọ rádaràdà yìí ọ̀rọ̀ lásán la kan sọ márùn la ní nílẹ̀ èyí tó kéré jù òun ní tá a gbé jáde pẹ̀lú ọ̀rọ̀ so ẹlẹ́ẹ̀kẹta òun ni pé ààrẹ sì concern ni pé àwọn kan rí ẹ̀fà lẹ́jì Sunday Igboho rí àwọn kan rí ní ìpè opportunity láti wá yan ọba Yorùbá nílọrin tí lọ́ọ́ ní wá kiri ní ayé ni àwọn kan dẹ̀ ṣe program lórí rẹ̀ ní sọ̀rọ̀ ní wá kiri ní ìlú wọ́n bọ̀ wá yan ọba Yorùbá kì í ṣe wípé tí àwọn tí wọ́n ń sọ yẹn ní gbò wá lẹ́yìn sọ pé wọ́n sọ yẹn gbẹ̀rún ń dùn wá àṣẹ ìlú wa kiri ní ayé ẹ̀yìn àwọn nǹkan tó pé orúkọ wọn ò ní jáde nínú máàpù rẹ̀ ìrìn àyẹ̀ ń bọ̀ wá yan ọba Yorùbá lọ́rin ẹ̀ ń bọ̀ wá yan ọba lọ́rin ó sì àdírẹ́sì yẹn náà ìgbà kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ bọ́ọ̀lù ló ṣe pé pé àwọn ò ní irú ẹ̀ lájẹ́ndà kò sí mú àjẹ́ndà àwọn o pé kọ́dà àwọn ti báwọn ti ń bọ̀ ẹni àti padà fẹ́ máa gbà lọ kí ẹnìkan mo ti gbà gbèsè pé serious muscles pé àwọn ò lè lọ ọ̀dọ́ ní àbáyé pẹ̀lú convoy yìí wọ́n pàtó alẹ́ rẹ̀ lè mìíràn láì ní pé láì sí pé ní appointment làwọn fi ṣẹ́gun rẹ̀ àwọn fi lọ bí táwọn lọ àwọn tí ń wá báwọn sì book appointment pẹ̀lú ẹni àbáyé pé kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ now these are the issues address issues ẹ̀ ń pè bú ẹ̀ ń ṣe pé sọ́wọ́ náà mi ni sọ́wọ́ stop ni tó stop ni and ẹ jẹ́ pé tó repeat márùn láti nílẹ̀ láti perfect rẹ̀ ẹyọ kan yìí ti work ó ti address issues wa ọ̀rọ̀ lásán lásán ọlọ́dààmú gbogbo yín ni ẹ̀ ń forí gbórí iṣẹ́ ìgbádùn máa yìí bó ṣe rí nìyẹn sà. ṣé gbọ́ us mọ̀ ó ní márùn-ún ó ní tó wà lọ́wọ́ àwọn táwọn fẹ́ ṣe ṣùgbọ́n ẹyọ kan péré làwọn ṣiṣẹ́ ọ̀rọ̀ ẹnu lásán bóyá nù márùn-ún yẹn bóyá jẹ́ fẹ́ gbé Igboho lọ sẹ́wọ̀n ààbọ̀ bóyá máa ní kí DSS wá gbé Igboho nínú márùn-ún yẹn ààbọ̀ bọ́tì ṣẹ́ẹ̀rí olórí ogun ẹni tó bá dé ẹni dáadáa aṣíwájú máa ń kótó lórí tẹ́lẹ̀ mú mọ́ra ni bẹ́ẹ̀ nígbà míì kẹ̀rẹ̀ ká sọ dọ̀bálẹ̀ fún ara rà kò pé ká má ga ẹ rí pé Ìgbòho ó sọ àwọn ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ tán ló sọ mo understand ẹ̀ pa nítorí ẹ kó sọ ń gbà ẹ̀ ló sọ ẹ̀ ẹni bá fẹ́ mú ọ̀bọ ó máa ṣe bí ọ̀bọ ni mi ní sọ jù bẹ́ẹ̀ lọ àwọn ẹni ìtọ́ra wọn jọ lọ́hùn mo rí nínú ọ̀rọ̀ bàbá yẹn pé nǹkan méjì ń bá wọn lẹ́rù ẹ̀rù àkọ́kọ́ ni pé arábì jẹ́wọ́ ni wáyé tọ́ lọ bá Yorùbá báyìí torí pé wọ́n mọ̀ pé ìlíkù níbi táwọn gbé it is illegal níbi tó ń gbé yẹn kò tọ́ sí wọn láti gbé bẹ́ẹ̀ tí ń ṣe Ìlọrin bàbá tó sọ̀rọ̀ ẹ̀ Fúlàní ni ẹ̀ ti rí lára ẹ̀ confam Fúlàní so ó ní nǹkan tó bí àwọn nínú ni pé
kí Sunday máa sọ pé Fúlàní bandit ẹjọ ṣé ìran Yorùbá ní bandit ni ẹ bá wà bí bàbá ìléèrè àwọn bandit tá ní tí wọ́n pààyàn kiri tó ń gbéyàn àwọn síwáàtì kiri kan àwọn olódominate wọn ìran wo kì í ṣe ìran Fúlàní ni kí ló wá bí yín tó bá ní Fúlàní bandit Fúlàní terrorist kí ló ń bí yín nínú ẹ̀ bọ́ tó sọ̀rọ̀ kan tínú mi dùn sí pé àwọn ò tiẹ̀ sọ pé kíní tó bá mú Fúlàní náà kí wọ́n ṣe tó bá wù wọ́n fún wọn torí pé ó ti fi hàn pé terrorist làwọn èèyàn Igboho dẹ̀ ní kí Fúlàní má gbé Nàìjíríà Igboho ní kí Fúlàní má gbélé Yorùbá Fúlàní terrorist Fúlàní tó lókun bí tá a máa gbà Fúlàní tí ò jẹ́ ká rí mú mi Fúlàní tó wà nù gbọ́ Igboho bá dì láti jọ ẹ̀ ó dẹ̀ máa ń tẹnumọ́ gbogbo gbà pé ẹni Yorùbá tó bá jẹ́ accomplice wọn tá a bá mú Ọlọ́run àwọn Yorùbá tí wọ́n mú àìmọye tóun náà even nínú àwọn tí wọ́n jẹ́ àwọn ọmọ yàwó tàgbé wà láì Yorùbá wà nù wọn gbogbo dẹ̀ náà kó wọ́n pàtó máa pa ní wọn kó tó máa kó wọn ọ̀yà sọ́tọ̀ pé Yorùbá ní wọ́n ọ̀yà kò sí fọ́sí wọ́n ṣe wẹ́ mọ́ rárá they never did that they were all arrested Igboho ẹ̀fà ó dàgbà tó lọ sí ìlú Ìgbòho tó lọ Ìgbòho àgbọ̀ tó ń sọ fún àwọn Ìgbòho pé tá a bá rẹ́nikẹ́ nínú yín tí ń gbé Fúlàní níjà tí wọ́n jọ ń pa wá á pa ipò ṣe bá àwọn ọmọ ọ̀yẹ́ ẹni ṣe bá bú ẹni ṣe bá fámìlì ẹni ṣe bá ẹ̀gbọ́n ẹni ọmọ Ìgbòho ṣáà ni wọn kò sọ pé ìfọwọ́ra yín lórí rárá o ó ní ká bá rí ẹnikẹ́ni nínú yín tó jẹ́ ilẹ̀ jágbóde gbà fáwọn Fúlàní oníbàwọ́ bá tó yẹ lọ́nu o á pa yín ni definitely is not discriminating kò fi tribalism ṣe nǹkan tó ń ṣe kò fẹ́ mọ tribe tó jẹ́ tó bá ṣàti mú ẹ pé terrorist yẹn yọ àgbọn that is it so why tó fi jẹ́ Fúlàní ló ń bínú ẹ̀yin náà ṣe nǹkan jù ká 90% àwọn tó ń jí wa gbé Nàìjíríà Fúlàní ni wọ́n so why you people annoyed why you not happy with it ẹ̀yin ní kẹ́ ẹ pé àwọn èèyàn yín gọ́fúnà Bako ní Niger State kí ló dé tí àwọn Fúlàní ò ṣe kí fún gọ́fúnà yẹn pé kó má dárúkọ Fúlàní mọ́ after all gbogbo wa fojú ara wa rí pé àwọn tó gbógun tì ní state ẹ̀ Fúlàní ni wọ́n ó kọ́kọ́ yọ gbogbo tó bá yẹ Sunday ló dán tó bá yẹ pé Sunday jẹ́ gọ́fúnà kó dán tí gọ́fúnà yẹn dánwò yóò bá fi fẹ́ ké pa àwọn ọmọ Niger State tó sọ kó wọ́n dunú sí nǹkan tí gọ́fúnà wọn ṣe yẹn because they saw it that man he correct ó kọ́kọ́ yọ gbogbo àwọn ẹ̀mí àwọn olóyè pátá ó fi ọmọ Niger State ó fi wọ́n rọ́pò ẹ lọ́wọ́ tó ń bá wọn fà sí ó tún wá sọ fún wọn gbogbo mọ́sálásí tí Fúlàní dálẹ̀ nílùú ẹ̀ ó ní hatred lè máa preach ó tún wá yan àwọn kọmitì kan ẹ máa ṣọ́ gbogbo mọ́sálásí kiri jọ Jímọ̀ tó bá ti ṣe sámọ̀ tó jọ mọ́ ẹ Jímọ̀ gbé ẹ lọ pa wọ́n tàbí Jímọ̀ tó bá ti ṣe sámọ̀ tó jọ pé wọ́n plan ní gúùpù fáwọn èèyàn ẹgbẹ́ wọn ẹni bá ti preach hatred ẹgbẹ́ gọ́fúnà yẹn tó ṣe bẹ́ẹ̀ bí Muslim lòun náà ẹ̀fẹ́ pè kéfìrí ìbára wa ìbí Mùsùlùmí náà ni gọ́fúnà yẹn ó dẹ̀ mọ̀ báwọn tó ń bá ìlú òun jẹ́ yìí àwọn Fúlàní ni ó dẹ̀ sọ point blank ó fèsì Fúlàní tó di nígbà tí wọ́n tiẹ̀ tó ń halẹ̀ ó pe àwọn tó yọ ọlọ́ba pé ẹ sọ fáwọn èèyàn yín ẹ kìlọ̀ fún wọn tọ́ba ti jẹ́ gbogbo mi máa kúkú lé yín outrightly pé ní state mi ni o federal government ò lé àwọn ò lè sọ pé ó ṣe nǹkan kan òun number 1 security officer state ẹ̀ tó bá dẹ̀ rí pàwọn kan kì í sọmọ lóun wọn wá bóun gbé wọ́n put the threat sí security àwọn aráàlú he has right in the constitution láti lé wọn dànù kúrò nílùú ẹ̀ àwa la ṣerú ẹ̀ o àwa ló jẹ́ pé kí gbogbo tó sọ̀rọ̀ la máa bọ́ sórí mídíà sí gọ́fìnà ẹ̀fọ́ kì í lẹ́kọ̀ọ́ láwo gọ́fìnà kan yẹ́yẹ́gbẹ́ àwọn citizen mi àwọn tó jẹ́ resident mi they can live as they like àwa la yá lábòsí nílẹ̀ Yorùbá àwọn ò yá lábòsí lọ́dọ̀ wọn the governor said it and then àṣẹ́dẹ̀gùn governor state inú state bẹ́ẹ̀ tó bá jẹ́ bẹ́ẹ̀ ni Ìgbòho ti wù á ti operate pa Fúlàní á ti tán nílùú ẹ̀ gọ́fúnà yẹn single-handedly ló ń dá fèsì àwọn Fúlàní bẹ́ẹ̀ sí and he mentioned them with Fúlàní because he knows that without Fúlàní security ló máa wà okay ó dẹ̀ gbàgbára lọ́wọ́ gbogbo wọn ó dẹ̀ they are all on probation now watch list ni wọ́n wà anytime ló lè lé wọn dànù ó jẹ́ kí wọ́n jẹ́ kó yé wọn bẹ́ẹ̀ ayé ìgbà fàmílétè tutọ́ ti lọ ayé ìgbà Babangida nílùú ayé ìgbà yẹn ti lọ eléyìí tí mo wà bẹ́ẹ̀ sìn ní tẹ́mi sọ ni pé lẹ́yìn Fúlàní bá ti ṣe I will send you away that is it that's how to do it ṣùgbọ́n wa Yorùbá wò ṣe bẹ́ẹ̀ Ìgbòho yẹn ní ọ̀pọ̀lọpọ̀ sọ́dọ̀ta ẹgbọ́rọ̀ ṣì tí bàbá yẹn sọ lẹ́nu yóò ṣe máa dárúkọ Fúlàní ṣé Fúlàní èèpá àyàn ni
bàbá lọ́rí ṣé Fúlàní èé pààyàn èé sáà Fúlàní làwọn tí wọ́n mú láti bẹ̀rẹ̀ nípa ṣé pé ṣé Fúlàní ni àbí wọ́n pa ṣé wọ́n ni ṣé èé sáà Fúlàní ni wọ́n mú fa àwọn Fúlàní náà máa mú fa ẹ sì á mọ̀ sọ pé ṣé dárúkọ Fúlàní ẹ̀ láì kíkọ́ jẹ́ Fúlàní ṣé wọ́n ní apamọ́ Fúlàní ni wọ́n dàbí pé mọ̀ ṣe ìwé ọ̀gbọ́n lórí ó tíráìbù Boko Haram ó gbọ́n lórí gan ọlọ́run ẹ jẹ́ ká sọ reality. The fact is that àwọn Fúlàní ni wọ́n ń pààyàn there is nothing tẹ́yìn Fúlàní lè ṣe ẹ̀yin tẹ́ wà secret láàrin wọn tẹ́ ẹ̀ dẹ́ni tó mọ́ níwà láàrin wọn ẹ̀yin ní kẹ́ ẹ̀ máa wá ṣe sensitization programs káàkiri sìn ẹ̀yin ní kẹ́ ẹ̀ máa sensitize àwọn èèyàn yín stop this banditry wọ́n ti sọ̀rọ̀ wa lẹ́nu wọ́n ti sọ̀rọ̀ wa lẹ́nu tẹ́ bá mọ̀ kó káyọ̀ ara wọn jẹ́ dárúkọ Fúlàní ẹ̀yin ní kẹ́yìn máa wá ṣe sensitization fáwọn èèyàn yín we will continue mentioning Fúlàní in Nigeria if na sports ó jẹ́ pé àwọn tó ń mú jù àwọn tó wà nídìí ẹ̀jù àwọn tí wọ́n bẹ̀rẹ̀ they are Fúlàní ethnic Fúlàní extraction ní gbogbo yín so ẹni tí inú bá ń bínú yín kó lọ́ọ́ bí transformer US nonsense àti gbọ́ Ìgbòho ó ṣe wọn kádọ̀bà lẹ́fà rárá kò pé a má dà á but sir pé kọ́ má dárúkọ Fúlàní mọ́ yẹn rọ́lẹ̀ pa ọ́ torí pé Fúlàní ló ń ṣiṣẹ́ yẹn jù wọ́n bá negotiate ibẹ̀ ń gbóhùn wọn kí lẹ́yìn sọ sí sà hello àwa máa pa ìyá àti ẹni o ìwọ ò ní rí ọmọ ẹ mọ́ nìyẹn o àwa ó máa fẹ́ àwọn ọmọ ẹ káàkiri ni o ṣé Yorùbá ló sọ̀rọ̀ bẹ́ẹ̀ tẹ́ ẹ tún máa gbọ́ tó máa sọ fúnfún dé láàrin ara wọn gbogbo àwọn tó ń display lórí social media ṣé Yorùbá ni wọ́n wà lórí TikTok bíbá wọ́n jẹ́ Fúlàní pure what do you want to say to that sir Mr. Lawyer useless imam kí lẹ fẹ́ sọ sọ́rọ̀ ẹ̀ èmi ò rí sí o àwa máa wá mi lè sọ pé o but tó bá mú Fúlàní àwa sì sọ̀rọ̀ Fúlàní o torí pé ẹni táwa mọ̀ tó ń bayé jẹ́ tó ń pa àwọn èèyàn kiri Nàìjíríà Fúlàní ni wọn tó bá ṣe wá sọ yẹn ló ń bí yín nínú sóbì yìí bọ́tà fẹ́ lò ti yọ àwọn náà ti gbà fọ́gà wọn láwọn ti juwọ́lẹ̀ Ìgbòho ti ṣèlérí fáwọn wípé àwọn ò ní máa dárúkọ Fúlàní bandit mọ́ kódà nínú news kódà wá tún fi Islamic sí Islamic Fúlàní bandit Islamic Fúlàní herdsmen Islamic Fúlàní terrorist Fúlàní yẹn gbọ́dọ̀ yọ wọ́n máa ń yọnú ẹ̀ kí ló dé lọ bá wọn press kíkọ́ yé máa dárúkọ Fúlàní mọ́ national news kódà NTA kà Fúlàní militia bọ́n ṣe ń pè wọ́n nìyẹn ìkọlá kàdáde ó yá náà tẹ́ bá mọ̀ pé ẹ fẹ́ tó ojú Fúlàní ṣe tán ti bojú yín jẹ́ ní Nàìjíríà àwa kọ́ la bojú yín jẹ́ àwọn èèyàn yín tó ń pààyàn tán jíyàn gbé náà bojú yín jẹ́ àwọn ní kẹ́ ẹ lọ command àwọn ní kẹ́ ẹ lọ control àwọn ní kẹ́ ẹ lọ correct àwọn ní kẹ́ ẹ lọ correct àwọn náà ń ba Nàìjíríà jẹ́ ẹnìkan bá wa interview àbúrò Sunday Igboho tí wọ́n pè ní Mr. Wisdom ọ̀rọ̀ yẹn kọjá bẹ́ẹ̀ màá fẹ́ kọ́ kí n fi díẹ̀ nínú interview Mr. Wisdom náà fẹ́ fi parí iṣẹ́ yìí torí nǹkan tí Mr. Wisdom sọ ó ṣe nǹkan tá a gbọ́dọ̀ fojú fòdà nínú àwọn pọ́ìntì tí máa yẹn raise àti information to dish out màá fẹ́ ká lọ nísìn kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ jẹ́ ká lọ wo information yẹn ó yá. ẹ̀yà Yorùbá kan tó ṣe pé jagunjagun ni wọ́n ṣẹ̀ láti àwọn Ọbàtálá àwọn ni wọ́n láṣọ funfun ní àwọn Yorùbá mọ́ ní Ọbàtálá ọba táàsà ọba takuntakun lóde ìrànjẹ so they are very powerful people so ẹ̀jẹ̀ ló tọ̀ràn ni wọ́n fi máa ń kí wọn pé ẹ̀jẹ̀ yẹn ní bàbá yín fi mú kọ dájá gbárí ọmọ ọlọ́mọ ní bàbá yín fi mẹ́mu nílé yín mọ̀jà sọ́lá nílé aládìkún máa ń gbọ́ bí mo ti ń wí so ibi tí wọ́n ti ṣẹ̀ ni hereditary ẹ̀jẹ̀ ló tọ̀ràn ni olóyè Sunday Igboho fi dà bí wọ́n ṣe dà yẹn agboolé ni agboolé tó ó dàbí ká ní agboolé Oníkòyí wọ́n migrate káàkiri bẹ́ẹ̀ ni agboolé Aládìkún tá a bá máa kí àwọn Olúfún adé Aládìkún ni wọ́n fi máa ń kí wọn lọ́mọ aládé ṣẹ̀ṣẹ̀ fún ni wọ́n fi máa ń sọ pé ìran bàbá wọn kì í pakún wọn kì í jẹkún ìran bàbá wọn kì í fikún borí tí ìran bàbá wọn bá ṣèṣì pakún wọn máa fi tọrẹ ni ọmọ Aládìkún ni wọ́n fi ń pè wọ́n bẹ́ẹ̀ agboolé ni ó dàbí agboolé Oníkòyí agboolé Aládìkún agboolé Ṣàngó bẹ́ẹ̀ ni so they are very powerful people ló fi dàbí pọ̀rọ̀ kan wà táwọn èèyàn sì gbọ́ pé ládé Aláàfin Ọ̀ládé because they have their own what they call crown aládé ni wọ́n so ohun tó bí gbogbo ọ̀rọ̀ yẹn nìyẹn hereditary yẹn jẹ́ ló mọ́ tọ̀ràn ní gbogbo wọn sọ pé gbogbo ọmọ ológun kí lè rí gbé túṣe gbogbo ọmọ lọ́lá kọ́ ló lé bàbá wọn so ẹ̀jẹ̀ yẹn
hereditary máa ń ṣẹlẹ̀ tẹ́ ẹ bá wò nínú philosophy àwọn eléyìnbó gan tẹ́ ẹ bá bímọ tó bá yẹ pé nígbà tí bàbá yẹn ní diabetes hereditary kọ́mọ yẹn ní diabetes wà láti earlier stage. There's high chance. So tẹ́ni orí bá ti ń wúru fún gbogbo ewu tá à ń tètè ń yọ yìí ogbó mọ́tọ́ bá fogbó bí ọmọ mi so equivalent wà so ohun tí wọ́n fi bí olóyè Sunday Igboho ló sọ wọ́n di ohun tí wọ́n dà yẹn. It is Almighty God that select the choosing one. Ó wà nínú Bíbélì gbogbo òjíṣẹ́ tá a rán wá sáyé àjà wọn láyé ọ̀tọ̀ ni àwọn kọ́ ni wọ́n sọ báwọn ṣe fẹ́fẹ́. Mo kírun ò sọ dẹni Ọlọ́run mo lọ ṣọ́ọ̀ṣì ò sọ dáńgẹ́lì mo ti torí mo da fá ò sọ da lágbára ifá mélòó lórí Sunday Igboho ń dà kò ní Ṣàngó lé kò lóògùn lè Ọlọ́run ló dá bẹ́ẹ̀ Ọlọ́run ló kàn so Ọlọ́run. Wọn ò ní Ṣàngó wọn ló. Ẹ lè níjọ ẹ bá wá màá ní kẹ ya fídíò gbogbo lè ẹ bá kó tẹ̀yàn bá dé ilé ẹlòmíì ibi tó ti ń bọ Bàtálá tó ti ń bọ ya tó ti ń bọ Ṣàngó olóyè Sunday Igboho ni ṣùgbọ́n ohun tó nígbàgbọ́ sí ni pé Ọlọ́run àfọlọ́run so ẹ̀jẹ̀ bí ni ká gbà bẹ́ẹ̀. Ẹ̀jẹ̀ bí ni hereditary ni. Hereditary. Tó mo wá fẹ́ béèrè ìbéèrè kan tó lè fẹ́ ṣe kinní díẹ̀ ẹ dákun ẹ ní bínú. Ṣé rí olóyè Sunday Igboho ilé iṣẹ́ ńlá kan ni tó dá dúró èèyàn wíyé yín ilé iṣẹ́ ńlá tó dá dúró tí wọ́n employ ọ̀pọ̀lọpọ̀ èèyàn sínú ẹ̀ tí ń ṣiṣẹ́ ni aspect ibo ni ẹ̀yin wá jagunjagun lẹ́yìn náà ni àbí. Ṣé rí ọ̀nà tèmi pọ̀ mo dúró lọ́nà tí mo fi wò pé bó mo ṣe lè protect image wa àbúrò wọn lèmi jẹ́ so mo dẹ̀ ti wà pẹ̀lú olóyè tí mo ti ń gbé lọ́dọ̀ wọn lágbà tí mo ti parí secondary school ni àjọ gbé nílùú Òṣogbo even kéwú tí mo ké tẹ́lómi máa ń sọ pé religion mo fi gbogbo ohun tí mo fẹ́ jẹ́ láyé búra àwọn ni wọ́n ní kí n mọ lọ sọ́dọ̀ bàbá wa kan á pè wọ́n ní Sheikh Abdulhamid Muhammad omi ló ń lò àwọn ló ní kí n mọ lọ sọ́dọ̀ bàbá yẹn pé ìwọ fẹ́ mọ kéwú lọ sọ́dọ̀ bàbá yẹn àwọn tó bá mọ̀ ó ti mọ̀ Òṣogbo ń ṣe ibì kan tó hide bàbá yẹn gbé power line wọ́n máa ń pè wọ́n ní ṣéwu omi ló ń lò omi lọ́mọ fi ń tọ́jú èèyàn àwọn ló ní kí n mọ lọ sọ́dọ̀ bàbá yẹn and that man is a professor so àwọn ló jẹ́ kí n wà versatile in speaking my English so àwọn ló ní mọ lọ sọ́dọ̀ bàbá ìyàwó wọn gan tó jẹ́ mọ́mí Ayọ̀ gan she is a practicing Muslim every year ló ń lọ wúmúrà tó ń ṣe nǹkan tí so olóyè ò discriminate pé mọ́ṣẹ́sì rárá but a lot of people misunderstood him gẹ́gẹ́ bíi pé alágbára ó ń ṣògùn kò dira wọn lọ́wọ́. Àwọn olóyè tí ẹ fẹ́ràn Islam pọ̀ despite wọ́n jẹ́ Christian wọn ò wá fi tàwọn wá yọ tàwọn oníṣẹ̀ṣe sẹ́yìn. Ní every Thursday ni wọ́n máa ń sa Quran nínú olóyè Sunday Igboho tí wọ́n máa ń sa Quran kódà wọ́n ti wà ń bẹ̀ báyìí àwọn èèyàn kú wà ń bí bàtà jọ wá studio tó máa ń sa Quran ń bẹ̀ so àwọn kan máa ń sa Thursday àwọn kan máa ń sa Friday so kí là ń olóyè nígbàgbọ́ pé òun ló fi jẹ́ pé ọ̀rọ̀ yìí òun kò lẹ́nu wọn pé Ọlọ́run ló lẹ̀mí mi so he's a very free man. Ó tiẹ̀ nígbà kan tí wọ́n lọ síbi wá sí Alhaji Muyideen Bello wọ́n fẹ́ràn bàbá yẹn pọ̀. Ṣe mọ̀ wípé ohun tí ó jẹ́ kí wọ́n fẹ́ràn bàbá Muyideen ni wípé wọ́n ti rí pé ọ̀pọ̀lọpọ̀ ń sòdodo mọ́ wọ́n wá rí pé ṣé Muyideen bó ti lè wù kí nǹkan dígàgà tó bọ́ bá wà wájú olóṣèlú wọ́n sọ̀rọ̀ àwọn náà wá wò pé irú àwọn bàbá tèmi náà fẹ́ dàbí rè so èmi náà ò fẹ́ bẹ̀rù ẹnìkankan tó bá débi òótọ́ ọ̀rọ̀ ká sọ lẹ́nu omi fi mọ́ sọ pé olóyè máa ń sọ̀rọ̀ so olóyè ò bìlífù pé ká mọ hang around the bush olóyè dẹ̀ jẹ́ yẹn kan tó ṣe pé tẹ bá sọ̀rọ̀ olóyè fún yẹn kan láì dá nísìn tó bá díjọ́ kejì ṣé kí n pè tí ẹ bá dẹ̀ pera yín bóyá ẹjọ́ pàdé lọ́dọ̀ wọn ẹ lè ní ẹ mọ́ pàrọ̀ fọ kí ni ń bọ ọjà ọkàn rẹ̀ rìn ni o ẹ kí ló ló ṣe ń jò ní ẹ wà ṣọ́ọ̀kì pé ẹ parí ẹ̀ náà ẹ wọ́n lájọ́ ń jẹun yìí I believe pé kí gbogbo wa ká mọ̀ fura síra wa let's be free ká yanjú ẹ̀ kó tán so tẹ bá lẹ́yìn báyà ká ní ọ̀dà mọ́bìnrin mo ti gbọ́ agbọ́tilẹ̀ àni mo ti gbọ́ àti ẹsẹ̀kẹsẹ̀ yóò pé Kúnlé pè mí ní ìsìnà ó ní òun bóun jà kò yẹ kó rí bẹ́ẹ̀ yóò ṣọ́ọ̀kì bẹ́ẹ̀ Kúnlé tó kù lọ́dọ̀ ìrìn parọ́ fún ọ adé pé Kúnlé mo ti pé lágbájá o kí lẹ́yìn jà sí náà kí lẹ́yìn jà sí kí lẹ́yìn jà sí. Ọlọ́run jẹ́ kẹ́mi wọn gùn. So mo máa ń pè wọ́n lóní fún nǹkan bí ejò ṣífù tí o máa ń ṣẹnu gba Yorùbá ní ṣẹ́yìn làwa yìí ń fi protocol sí tí àlejò bá ń wá wọn tẹ́ ẹ bá dẹ́ni yẹn dúró ní kí ló dé tẹ̀ ń gbé mi pamọ́ níjọ́ tí mo bá kú ìta ni máa sọ mí sí náà wọ́n gbé mi pamọ́ so olóyè ò believe pé wọ́n kò sí níjọ́ tí màá kú Ọlọ́run nìkan ló mọ̀ so there is a very free person tẹ́ ẹ bá wá wọn kí ẹ bá yẹ pé táwa bá tún fi tẹ́ ẹ bá fi lo 20 minutes lọ́dọ̀ lóye bóyá àwọn àlejò ń bá àlejò ni lẹ́yìn 20 minutes yẹn
kọ́ fẹ́ sùn wọn ní oorun sùn á ní ẹ̀jẹ̀ ń rí kọ́kàn mi lè papọ̀ so he's a very free man gbogbo afẹ́ grant interview tẹ́nìkan bá pàdé wọn lẹ́gbẹ̀ẹ́ títí tó bá so wọ́n mú pé ẹjọ́ tó lọ́nà mo fẹ́ kẹ́ grant interview ẹ grant ẹ o àwa yìí là sọ pé kò sí interview o nítorí a mọ̀ wípé gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ bá bí wọ́n ṣífò ní sọ pé pé ẹja kó ń bẹ̀ ní kó ń bẹ̀ o wọ́n sọ so ló fi dàbí pé nígbà tí ọ̀rọ̀ wọ́n wá bọ̀ ń bá dilé tẹ́lómi máa ń pè ṣẹ́gbọ́n rẹ̀ ò ti ní stroke báyìí ṣé kò mọ ronú mo ní kò lápò ronú stroke kìíní so ṣífò ó bí gbogbo ohun tó bá wá tọ́lọ́run ni ẹnu wọn mo ti gbọ́ pé mẹ́ta ni wàhálà wọ́n ní wàhálà ń bọ̀ wàhálà ti dé wàhálà ti parí ní sáà wàhálà ń bọ̀ o Buhari bọ̀ wá mú ẹ ó dà à ń retí níjọ́ tí Buhari dé wàhálà ti dé níjọ́ tó tú mílẹ̀ náà wàhálà ti tán mẹ́ta náà ni wàhálà mẹ́tẹ̀ẹ̀ta bá tán sí mẹ́tẹ̀ẹ̀ta so gbogbo nǹkan you are expecting it has arrived it has gone to pass. ọjọ́ tí mo rí pé mẹ́nu bá ń sìn ọjọ́ tí wọ́n wá sí ọ̀dọ̀ olóyè Sunday Igboho ṣe ẹ wà nígbà náà. ṣe rí ohun tí mi ò fi síbẹ̀ lọ́jọ́ yẹn ó kù bí ọjọ́ kẹta èmi ra mọ́zù 208 lọ́dún náà lọ́hùn green colour mo wá gbé kí wọn so bẹ́ẹ̀ mi ṣe wá gbé kí wọn àwọn ọ̀rẹ́ mi wá ń pè mí pé ọ̀gbẹ́ni wá wẹ mọ́tò fún wa o so kò bá ká mi mọ́ bẹ̀ ayọ̀ mọ́tò yẹn pé n lè bá lọ sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ yín. àwọn ṣàdúrà sí tán àwọn fẹ́ lọ ṣe omble gẹ́gẹ́ bíi pé ọ̀dọ́ pé ọ̀gbẹ́ni ẹ̀já tó kún bọ̀ so bẹ́ẹ̀ mi ṣe lọ sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi ni so èmi ti sùn kí n tó máa jí báyìí mo kàn rí afẹ́ tó 300 miss call mo kàn pé why are these people calling me all around kí ló ṣẹlẹ̀. mo kàn máa dé online báyìí mo rí pé online ti gbóná so God so good ìjọ yẹn àwa lè gbà tí màá délé báyìí gbogbo nǹkan ti bàjẹ́. how long tó ṣẹlẹ̀ lẹ́wá sílé. mo ti délé yẹn as far back as to 6 torí mo gbéra ìgbà yẹn Èkó ni mo gbéra kúrò lẹ́kọ̀ọ́ bóyá before something. láàárọ̀ nídàájí kó tó di to 6 mo ti dé Ìbàdàn èrò ti pọ̀ mo ti rẹ́jẹ̀ mo ti rí gbogbo mọ́tò gbà tí màá dé master bedroom wọn tẹlifíṣàn kan wà níbẹ̀ wọ́n ti fìbọn fọ́ gbólẹ̀kùn gbogbo asbestos báyìí ó ti jálulẹ̀ mo wá rí àwọn kòkò àṣejẹ kan mo wá èyí jà sí jẹ àbí báwo wà lélẹ̀ so not knowing pé àwọn people yẹn ni wọ́n fọ́ àwọn kìíní yẹn mọ́lẹ̀ so aṣá gbogbo àwọn mọ́tò yẹn apá tó wọ́n ba gbogbo àwọn mọ́tò yẹn jẹ́ aṣá park so àwọn television stations àwọn tá àbọn aṣá kó wọn so nǹkan tá kàn mọ́ fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni pé ikú tí ò bá pa ni tó bá ṣí ní fìlà kí ẹ mọ̀ dúpẹ́. so gbọ́dọ̀ yín pé àdògán wọ́n ní àdògán wà ń bẹ̀ lọ́jọ́ náà lọ́hùn pé àdògán tó wà lára àwọn loyalist olóyè wọ́n ládògán ló dúró síwájú pé n tí ó pọ̀ ọ̀gá mi n tí ó fọ́ ọkọ̀ ọ̀gá mi yóò yà pa mi ni. ṣe rí kọ́lọ́run bá wa fi ọ̀run kẹ́. àmín àmín. nítorí ẹni tí ó bá dúró tọ̀gá kan kò sẹ́ni tó ń jẹ́ ọ̀gá lẹ́yìn àwọn tó wà lẹ́yìn ẹ̀. bẹ́ẹ̀ni kò sẹ́ni tó múṣẹ́ Jésù lẹ́jọ́ àwọn tó wà lẹ́yìn ẹ̀ lọ. tẹ̀lé lọ. so kò sí gbogbo ìtawà ń ṣe iná nísìnyí ayé ń wù wá tá a bá gbàbọ̀dé people are not daft. Definitely. People see who you are before they listen to whatever you have to say. Àwọn èèyàn wù ẹ́ they are observing you they are looking at you. So Adogan play a very good role. Nítorí bí Adogan ṣe gbúrò bọn ẹ mọ̀ what could happen who is there shooting at my bulls. So ìtara ẹ pé kí ló ṣẹlẹ̀ so tí Adogan máa jáde báyìí they just spray him. So à ń pe brother wa kan ní brother Fatai àwọn náà wọ́n ń ṣàdúrà lóru ni àwọn náà kàn bọ́ta pé kí ló ṣẹlẹ̀ ibì kan wà tá a ti mọ́ ń gbàlejò à ń pè ní hall àwọn wá fa tẹ̀sùn báyìí pé káwọn bọ́ta so àwọn ń ṣílẹ̀kùn báyìí anybody tó bá ti ṣílẹ̀kùn ṣíyàbá ni torí ohun tí wọ́n plan wá ni pé everybody must be dead because ìbọn tí wọ́n yìn ń gbà yẹn tí èèyàn bá fẹ́ lọ jagun Boko Haram èèyàn gbọ́dọ̀ yìn ju bẹ́ẹ̀ lọ tí ó fi ṣẹ́gun torí ibi tẹ́ ń bọ̀ tẹ́ ń gbé amọ̀ tank wa. kí ló dé lórí kíni. láì lọ bá Boko Haram. so aṣáàdúpẹ́ ọpẹ́ ní ká máa dá. so ó dà pé ẹni yẹn ni wọ́n pè láàfáà tó wà nílé wọn. bẹ́ẹ̀ ni tí wọ́n ní bá wọn ṣaagùn bá wọn ṣe. rárá wọn ṣaagùn ọmọ bíbí Ìgbòho ni wọn ẹ̀gbọ́n ni wọ́n jẹ́ sí olóyè so àwọn wá kí wọn ni so àwọn wá jẹ́ ẹni tó máa ń tìláwà n tó ń pè ní tìláwà nípa ẹni tó máa ń tọ kéwú tí ó máa ka Quran àwọn wá ń kà á pé tàbárakàlẹ̀ ṣe bí wọ́n kọ́ alákùnrin ṣe ń kọ́ díẹ̀ lẹ́sẹ̀ ẹ mọ̀ bí kíni ẹ̀ ṣe ṣẹlẹ̀ bíi 2 o'clock lóru àwọn kan wò pé kí ló ṣẹlẹ̀ àwọn kan bọ́ta pé kí ló ṣẹlẹ̀ so báwọn ṣe àfáà kí ni ẹni tí ò mọ̀ so ohun tó ṣẹlẹ̀ ni so ohun tó ṣẹlẹ̀ ni pé Bádògán ṣe gbọ́ ìbọn táwọn ṣílẹ̀kùn ẹni tó bá ti ṣílẹ̀kùn pé kí ló ṣẹlẹ̀ so shoot as first sight ni kò sí pé o ham àbó o ham even chief gan tó ṣílẹ̀kùn láti
òkè rúùmù wọn pé àwọn wo nìyẹn apá yẹn ìbọn yẹn sì wà lẹ́nu ilẹ̀kùn yẹn dọ̀la so aṣáàdúpẹ́ fọ́lọ́run tọ́lọ́run ò jẹ́ kí wọ́n bá lọ àwọn tó dẹ̀ kú náà àwọn mùsùlùmí ò ní bísímìlá ìkúrò aláwọ̀ kọ́lọ́wọ́ fọ̀rọ̀ kẹwọn iwájú tí wọ́n kọjú sí kọ́lọ́mọ jù bàjẹ́ ìtàn fílẹ̀ ò ní bàjẹ́ agbára Ọlọ́run. Ẹ dákun bó ni olóyè Sunday Igboho ṣe wá jàjàbọ̀ àwọn kan ní wọ́n wà rìn àwọn DSS ni wọ́n pòórá ṣẹ́rí wọ́n ti sọ ọ̀pọ̀lọpọ̀ ẹ rí mo gbà tí mo sọ lẹ́ẹ̀kan mo ní ẹ wá tàn mọ́lẹ̀ sáwọn kankan tí ò yá àwọn èèyàn ni. ṣẹ́rí olóyè mo máa ń sọ fáwọn náà wípé ẹni orí ṣàdá tí ayé ń pè lóòṣà ẹlòmíì máa ń bìlì pé òòṣà aspect yẹn gan máa ń jẹ́ káwọn àáfàá míì tó ṣe pé ílímù wọn ò tó nǹkan àbí làákà ìbàyà náà wọn kò múlẹ̀ tó ohun tó ń pè lóòṣà ni ẹni orí ṣàdá a special being a lè pe ànábì náà ní orí ṣàdá nítorí ànábì ká tó dé níjọ́ tá a ti dáyé láti dá mọ́lẹ̀ rẹ̀ la fi pè ní atamannabi yìí wá ìmáàmù mọ̀rọ̀sẹ̀lì òun kọ́ ló pera ẹ̀ bẹ́ẹ̀ a special being ni níjọ́ tá a dá Adam àwa la fi làákà ìsí lẹ́mìí wípé káwọn èèyàn ṣe wájú wá tẹ̀rí bí fún so ẹni tó bá wá bá rẹ̀ bẹ́ẹ̀ Ọlọ́run ló dá bẹ́ẹ̀ báwa náà ṣe rí níwọ̀nba tí Ọlọ́run ló dá bẹ́ẹ̀ Ọlọ́run ṣàwọn dání Ọlọ́run ṣàdáni ló bí Ìgbòho òòṣà ẹni orí ṣàdá táyé ń pè lóòṣà ẹni orí ṣàdá ẹni tá we created him specially what has destiny has in store for you kí ni kádàrá pè bùbù fún ẹ so orí ṣàdá ni tá a bá worú Jagaban Tinubu orí ṣàdá ni tá a bá wo bàbá Ọbásanjọ́ orí ṣàdá ni nítorí ẹni tó ti lọ sẹ́wọ̀n tí wọ́n pa tó padà di president orí ṣàdá ni ta lẹni Ọlọ́run Ọlọ́run nìkan ló mí yẹn Ọlọ́run nìkan ló mí yẹn ṣùgbọ́n a máa ń wò pé tó bá gbé Kùránì àbí tó bá gbé Bible dání lẹni Ọlọ́run no this is a misunderstood word gbogbo wo mọbi tá a parí iṣẹ́ wa sí ìtalárí àrínù ẹ ti gẹ̀ẹ́tẹ̀ mọbi tá a parí ẹ̀ sí Ọlọ́run nìkan ló mèèyàn rẹ̀ ṣùgbọ́n ibi tá a mọ fàfitì ẹni Ọlọ́run sí ni wípé téèyàn mẹ́wàá bá ń ta táyà níbì kan tá a wá rí èèyàn kan tọ́lọ́run gbà fún àmì Ọlọ́run kan wà lára rẹ̀ ẹni Ọlọ́run fẹ́ Ọlọ́run fẹ́ ti gbogbo wa o so Ọlọ́run fẹ́ nǹkan kan ló wà lára ẹ̀ tọ́lọ́run fi fẹ́ tiẹ̀ ó lè jẹ́ lára òbí ẹ̀ ó lè jẹ́ òun gangan Ọlọ́run ti dùn nǹkan kan mọ́ lára ni ṣé gbogbo àfáà tí wọ́n fún ní zinu azami tí ń fà àṣírí lọ́lọ́run gbàdúrà ẹ̀ ìdúnjẹ lòmíì ṣùgbọ́n Ọlọ́run fẹ́yàn kan lọ́lọ́run fi kẹ́ láàrin ẹ̀yin tẹ́jọ jẹ́ pìrìsẹ́ńtà Ọlọ́run fẹ́ yín gámọ̀ páwọn kan wà tí wọ́n bá sọ̀rọ̀ yín gbọ́ pé lágbájá ò gbọ́dọ̀ sọ̀rọ̀ ṣùgbọ́n Ọlọ́run fa àlùbáríkà sí Ọlọ́run fẹ́ nǹkan kan lára yín ó lè jẹ́ tòbí ó lè jẹ́ kíní fúnra yín so Ọlọ́run ń ṣe mistake so níbi tẹ́ ti lọ náà ni wípé bóòlù olóyè ṣe jáde àṣírí tó wà ń bẹ̀ ni pé Ọlọ́run fẹ́ kò tí ì fẹ́ jí ó kú tá a bá ní ó lo kinní kan ni ó dolóńgbò ni ó lo òṣùjú ni ta ló jẹ́ kó jẹ́ Ọlọ́run ni ta ni ò ní jẹ́ ó jẹ́ mọ́ Ọlọ́run yẹn lójú ó jẹ́jọ́ náà ó lè sá lóògùn pé mo fẹ́ kóra kọ́lọ́ ni ọmọ rí kóra ibẹ̀ láwàá fi tì sí pé Ọlọ́run ni. èmi ní ilimu ní ìbátínù ni pé. ṣe rí gbogbo àṣírí kọ̀kọ̀ tó bá wà náà tọ́lọ́run ò bá fọwọ́ sí kò ní jẹ́ Ọlọ́run náà ló ń jí òun gbogbo oṣù tá a ti bọnú ibì kan ní ó wù yóò jẹrà mọ́lẹ̀ kò ní wù ó sì tì mí ìbọlẹ̀ ó wù. làákàyè ò ní jẹ́ bàbá yìí. so Ọlọ́run tó ń bẹ lára olóyè níjọ́ náà ló jẹ́ ó wá lè jẹ́ àṣírí kọ̀ọ̀kan kan ṣùgbọ́n náà ló fi làákàyè sí pé lu eléyìí ó jo escape torí ó lè jẹ́jọ́ yìí ní òwò pé àtàmọ́tà sí ìbọn mi ni kí n lù Ọlọ́run sì rò pé òye ilé kọ́ Ọlọ́run ló fi ilé ni omú pọ̀ ilé ni omú pọ̀ kásẹ̀ báyìí ṣe báyìí ṣe báyìí lọ́nà bá là. àwọn kan sọ pé wọ́n fún fẹ́ǹsì ní. ṣe rí ẹlòmíì ó ṣe orí burúkú bí ọ̀rọ̀ lọ́rọ̀ ẹ gbà mí láàyè wọ́n ní yáàkùmù wàlà àsàdà ẹ lọ ṣọ́ra fún kèéta wà ìnàlà àsàdà nítorí pé kèéta yáàkùmù là àsàdà ó máa ń jẹṣẹ́ eré ènìyàn kámẹ́ ta kúlù náà rọlẹ̀ àtọ̀bà gẹ́gẹ́ bí iná ṣe ń jẹ́gi ìṣẹ́pẹ́ ẹlòmíì bí ọ̀rọ̀ Ìgbòho ó sì ń ba ayé ara rẹ̀ jẹ́ níbi ọ̀rọ̀ lọ́rọ̀ ayé sì ń bà á jẹ́ olóyè òfò fẹ́ǹsì níjọ́ tọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ tèmi délé gbà tó máa tó bíi 8 o'clock nọ́mbà kankan pè mí ni ẹ̀gbọ́n ti pe àbúrò mo kàn ṣe hello dákẹ́ ẹ̀gbọ́n ẹ̀ ló sọ̀rọ̀ wọ́n ṣe so wọ́n ṣe ń bi mí ní àwọn kan tó fẹ́ bi mí wo bí báyìí súnmọ́ bí báyìí lọ́wọ́ nǹkan báyìí so bá ń bẹ̀ gbélé kó bẹ̀ àwọn èèyàn tí ò bá ti mú àwọn èèyàn mọ́ pọ̀ pè mí jọ yẹn. ẹ̀yin ni wọ́n bẹ́ẹ̀ iná kọ́kọ́ pè pé. ó lè má jẹ́ mi
ṣùgbọ́n nígbà tí bóyá àwọn èèyàn kan ti sọ fún ọ pé mo ti wà nílé àbáwọn náà wò pé màá ti délé wọ́n wá pè mí so wò nǹkan báyìí so ọ̀pọ̀lọpọ̀ nǹkan ṣẹlẹ̀ ọ̀pọ̀ wọn jẹ́ oríṣiríṣi nǹkan kó àwà láyé people only remain loyal in as much there's one benefit coming out from you. Yes. The loyalty ends when the benefit stops. Ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n pè lọ́mọ pé mi ọmọ àfẹnubí mi ọ̀pọ̀lọpọ̀ padà jẹ́ pé kán mọ̀ pé ìwọ kọ́ ló bí mi. So ó jẹ́ ká tún wá mọ ọ̀tún yàtọ̀ sósì ó jẹ́ ká mọ ẹfun yàtọ̀ sí osùn. Àtùpà tàn mọ́lẹ̀ sí gbogbo ẹ̀. So nípa bí olóyè ṣe escape yẹn àánú Ọlọ́run ni wọ́n rí gbà nítorí tí wọ́n bá sà ó lè mọ̀ jẹ́ ṣùgbọ́n wọ́n sàn kankan ni. Lọ́lọ́run wá fi àmì sí pé mo kí ọ. Lórí ètò yìí ẹ̀yin tẹ́ ẹ ti ń wò wá tipẹ́ tẹ́ ẹ ti mọ̀ mí tipẹ́ ó yẹ kẹ́ mọ̀ pé Ọlọ́run nìkan ni ìparọ́ ṣùgbọ́n kẹ́ tó bá irọ́ lẹ́nu tèmi ilé ó tà sí ọ̀nà ó jìn èmi ìparọ́ o èèyàn kan sọ fún mi ó wá sọ́dọ̀ mi ó sọ fún mi ó ní gbalẹ̀gbalẹ̀ ni olóyè Sunday Igboho pé agbára wo ló ní mo ní ṣe rí níbi gbalẹ̀gbalẹ̀ yẹn olóyè fúnra rẹ̀ kì í talẹ̀ sunkún wá ni wọ́n fi ń pè ní gbalẹ̀gbalẹ̀ káwọn èèyàn sunkún wá sọ́dọ̀ wọn bá a ṣe ń bọ̀ bí àwọn èèyàn ti jókòó kalẹ̀ wọ́n ti gbalẹ̀ àwọn wọ́n ti gbalẹ̀ àwọn tó bá ti wá gbà á olóyè wa ní òmọ tó ṣe jẹun wòwe tó bá ti wòwe a ní lọkọ this land belongs to Sunday Igboho. Okay. Tẹ́ni yẹn bá ti wá rí this land belongs to Sunday Igboho iṣu àti ìgbé ó bá dàpọ̀. Iṣu àti ìgbé ó bá dàpọ̀ pé Igboho ti gbalẹ̀. Okay. So àkó tó di pé Yorùbá nation dé ọ̀nà tó ní olóyè Sunday Igboho fi ń jà nìyẹn fáwọn ọmọ aláìní. Èyí tó bá fẹ́ fún olóyè ẹlòmílẹ̀ nínú ilẹ̀ 20 acre yóò ẹ fún wa ní mo fún yín 5 acre ńgbà tẹ́ bá wa gbà o. Ìmí gan àwọn bọ́ìsì wọn tó bá ní lágbájá yìí ní kẹtẹ̀lé lọ sórí ilẹ̀ yẹn àwọn bọ́ìsì ni ó tà á. Lẹ́fí mọ́ra àwọn bọ́ìsì olóyè òní sọ pé lọ sórí ilẹ̀ lẹ́fí mọ́ra àwọn bọ́ìsì olóyè níbi ilẹ̀. Okay. So ìmí sífìlẹ̀ ní ẹ fáwọn lówó ni níta bá fẹ́ bùn wa ẹlòmíì wá sí ọ̀bá dẹ̀ fún wọn ní nǹkan kan ó ń ṣe tiẹ̀ lọ ni. So nǹkan tí ò rújú ni. Ìyẹn ni pé ìjàfẹ́tọ̀ mọ́ ni. Ìjàfẹ́tọ̀ ni pé wọ́n yàn mí jẹ wọ́n ṣe kiri kan ok kéèsì kan ṣẹlẹ̀ lọ́nà mọ́níyà bóyá ẹ gbọ́ sí láìpẹ́ yìí. So tó yẹ pé àwọn ènìyàn wọn ti kọ́lé wọn wọlé wọn wọ́n ní wọn àjọ lọ ni èmi làwọn bàbá yẹn bá mo rí wọn tó ń sunkún àtọmọdé àtàgbà pàwọn kan fẹ́ gbalẹ̀ wọn. Ok adẹ lọ́bẹ̀ irú ẹ̀ àwọn tó láwọn gba judgement yẹn nísìnyí wọ́n bá máa broadcast ẹ̀ nísìnyí wọ́n ní olóyè gbalẹ̀ àwọn. Àwọn dẹ̀ rówó láti fi publicize àwọn èèyàn máa believe àwọn ọmọ aláìní ò ní nǹkan kan olóyè ni àwọn èèyàn rí gẹ́gẹ́ bí survivor àwọn. So olóyè ni ó front Ìgbòho náà máa pariwo ohun tó máa ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà nìyẹn. Ṣé ibi tí wọ́n ti ń talẹ̀ ẹyọ kan 1 million tó ti ń talẹ̀ plot kan ní kíní ìyẹn lolóyè mọ̀jà sí ní ọmọ fẹ̀mí ara ẹ̀ wéwu. Tẹ́ ẹ bá dénú ọgbà ẹ̀ka jẹ́kù kalẹ̀ we have 8 e-logs each e-log is sold at the rate of 80 million 70 million ìmí ẹ wá ṣírò 80 times 8. A dẹ̀ ní bus I think we have 3 buses there 2 white and 1 black bus ta fi ń kó àwọn èèyàn. So èlò lọ ta bọ́ọ̀sì kò ṣe bóyá accidental bí bọ́ọ̀sì kan téèyàn kan ti ń lò because chief gan Adeson Motors àwọn ni wọ́n ní ohun tó bí Adeson ni Adéyẹmọ Sunday òun la wá ṣọ̀tì sí Adeson Adeson Motors Adeson Petroleum Adeson tí mo bí tẹ́ bá ti Adeson lóye lónìí. So ẹ lè yẹ you think it's a daft? Ẹ dúró náà wọ́n lọ ṣe rí wàhálà àwọn èèyàn nìkan lọ yẹ àtẹ̀mí kan fúnra mi. Adeson Adéyẹmọ Sunday la sọ di Adeson. Ẹ dákun but a lot of people have a bit of knowledge and a little bit of experience in them they feel autonomous themselves. Mọ̀ ṣe bí ẹni tó mọ̀. Ní Ọ̀yọ́ state lónìí chief ni olórí àwọn tí àwọn ní chairman àwọn tó ń gbẹ́ bọ́ọ̀hù. You can ask. Mọ́tò bọ́ọ̀hù tí chief ní I think 7 ni but ìgbà tí crisis yẹn àmọ́ bí méjì ṣe lọ ó kù 5 àrí 5 àwọn machine ọmọ fi gbẹ́ bọ́ọ̀hù wọ́n láwọn China tó àwọn Chinese tó mọ́ I think I have the picture here àwọn China wọn. So gbogbo àwọn so gbogbo àwọn kìíní yẹn wà ó wà glaring. So tẹ́lọ̀ mi bá kàn ń sọ̀rọ̀ bá kàn pé so tẹ́ ẹ bá mọ́tò ẹ̀yọ̀ kan nu ilé chief gan tán ní tí wọ́n ń lò personally mọ́tò ẹ̀yọ̀ kan okay Hilux là ń sọ yìí because he is a dealer
láyé ìgbà tó dúdú ẹ mọ̀ pé wọ́n ṣe àwọn tó ń ṣe fàyàwọ́ tí wọ́n wa mọ́tò ni wọ́n mọ̀ ń pa mọ́tò kí ló sílẹ̀ fi lójú ń bẹ̀. ṣẹ́rí ọ̀pọ̀lọpọ̀ ti sọ pé ọ̀pọ̀lọpọ̀ tí ò yé wa ni wọ́n là yí wa lónìí lágbára Ọlọ́run. Ní tí mo wá fẹ́ bẹ̀rẹ̀ sí ni pé kó tó lè pé adébẹ̀ yẹn ẹni yìí tí mò ń bá lọ lẹ́ẹ̀kan ẹni ní olóyè ò ní nǹkan kan òun kẹ̀ àwọn àìmọye ilẹ̀ tó gbà tó yẹ pé àwọn gbà padà lọ́wọ́ ẹ̀ pé so ìyẹn ni pé Ọlọ́run owó tó mú sọ. ọ̀nà tí wọ́n fi gbà padà kí wọ́n publicize ayé ti dá social media ẹ mọ̀ pé tí wọ́n bá gba judgement ó lè post ẹ̀ pé judgement tí wọ́n fi convince olóyè pé kò lórí ilẹ̀ yìí ni ó post ẹ̀. olóyè ò ní interest nínú àwọn ilẹ̀ yẹn. ilẹ̀ báwo àǹtàlẹ̀ 1 million ilẹ̀ báwo kí ló ká travel ta lọ sí Kwara State láìpẹ́ epo tá a rà lé 3 point something million sówó lẹ́ẹ̀ka ni gbogbo ẹni tó bá ń talẹ̀ tí ò bá múra wọn kì í jèrè àánú Ọlọ́run ni ẹ tí ì rí ọmọ tó talẹ̀ tó yẹ pé ẹ̀yin tẹ́ ta tọ́ tí wọ́n talẹ̀ fún wọn tó ẹ̀yin lẹ tún bọ́ wọn pé ṣé kí ni Ọlọ́run ló nílẹ̀ àwọn kan kàn pera wọn lọ́mọ onílẹ̀ ni. ẹ dákun ṣé olóyè Sunday Igboho ṣé wọ́n ní níran kan pé àwọn padà fẹ́ jọba lọ́la ọba àbíkan lọ́la àbí wọ́n fẹ́ darapọ̀ mọ́ṣèlú lọ́jọ́ iwájú ni wọ́n ṣe ń da gbogbo dúkìá ilẹ̀ wọ́n wà wọnú gbogbo lọ́jà fún gbogbo ọmọ ìlú ni gbogbo ọmọ lè ṣe rí àtò eré sísá la fi bí ẹṣin àtọ jagunjagun aládìkún ló wà lára wọn nítorí àwa táì tí ìjàmọ̀ kankan ní mo rántí jíjọ ọdún tí olóyè fẹ́ bẹ̀rẹ̀ Yorùbá Nation wọ́n pè mí ṣínà yọjú sí mi mo bá dé wọ́n á ní a fẹ́ bẹ̀rẹ̀ Yorùbá Nation mo ní kí ló ń jẹ́ bẹ́ẹ̀ mo ní Yorùbá Nation báwo mo ní bá ṣe ò ní ṣe ni mo ní Yorùbá Nation tẹ́ sọ yẹn ó lágbára wá ní ṣé bí a ṣe ń jẹ àwọn èèyàn yẹn dání ó ní nígbà tí wọn kí ló kàn wá pẹ̀lú gbogbo yẹn so àwọn tún máa invoke ẹ̀mí àyà pé má ṣe tiẹ̀ nìkan ṣe tẹlòmíì mọ́ tiẹ̀ nígbà tó wá sọ wọn á ní ó risk ọ ni ayé tó wá gan risk kan ni tó bá ti jábọ́ ńjọ́ tí wọ́n fẹ́ bí ọtọ́ ti kú ńkọ́ já risk ẹ̀ tá bá jẹ lọ orúkọ wa máa wà pé àwa la dá Yorùbá Nation lẹ̀ motivation yẹn ni wọ́n gbìn sí wa lẹ́nu pé àwọn gan mọ̀ pé ẹ já risk ẹ̀ o and we started. ẹ started pẹ̀lú ẹ̀mí kan kọ̀ọ̀kan. ẹ̀mí kan kọ̀ọ̀kan kì í ṣe pé owó kan ta ló èlò lẹ́fẹ̀ẹ́ fún. èmi náà ń wò pé wọ́n ní ìgbà kan wà tó yẹ kó ní Yorùbá Nation tí wọ́n ń ṣe yẹn wọ́n dáwó fún olóyè Sunday Igboho ni wọ́n owó tán dá fún un ní máa ń kà rádúró mọ́tò tán yìnbọn sínú ilé bàbá yìí ni rí ní tí ń ṣẹlẹ̀ nínú ilé bàbá yìí ni rádúró lé ni. Yorùbá ní èèyàn tí ò bá rọ́lá rí ní sọmọ rẹ̀ lọ́lá níyọnu ẹni tó bá rọ́lá rí ọlá ò ní pẹ̀kun ni wọ́n ń sọmọ ṣe mọ̀ pé òṣì àìpé mítìnì olùṣì ni ò já mẹ́ni alága àṣẹ tọ́ sí bó ṣì bá pọ̀ nu ayé ẹ̀dá làákàyè yóò kú so gbogbo àwọn èèyàn òṣì ni. ẹ ti gba program lọ́wọ́ mi o. tó yàtọ̀ fún pé olóyè ń jà fún ẹ̀tọ́ ọmọnìyàn ìhà wo ni olóyè kọ sí àwọn èèyàn jẹ́ ó ní yàtọ̀ fún pé wọ́n ń gbà lẹ̀ fáwọn èèyàn wọ́n jílẹ̀ wọn gbà tí ó ní nǹkan mìíràn tó ń ṣe fáwọn mẹ̀kúnnù yàtọ̀ fún pé wọ́n jà fún wọn. sẹ́rí ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ níbi tí àlejò bá dé mo kí àwọn ìyá wa nulẹ̀ ìyẹn kan tiẹ̀ mọ́ kọ́kọ́ ń dá wàhálà lẹ̀ tẹ́ bá dọ́dọ̀ ṣífù láàárọ̀ yìí wọn àti ìdáná o lẹ́fẹ̀jẹ̀ wọ́n ti ń roka wọ́n ẹ̀ tí ì ro nǹkan kan o ẹ jẹun kẹ́ tó kú o ẹ gbọ́dọ̀ jẹun o àfi tẹ́ ẹ bá insist so àwọn ìyá yẹn lè ti kọ́kọ́ dáná first batch tá a ti ṣàlejò tó bá tó a ní sinà lọ́ bá mi gbá mọ́lá wá fún wọn màá wá dúró lágbede méjì pé àmàlàdà ní ìsìn máa yìí ẹ ti fẹ́ kó àwọn ìyá yìí sínú. so tá a bá ti wá sọ fáwọn ìyá wa nulẹ̀ pé wọ́n ní kẹ́ ẹ dáná o ràṣínà inú lè sọ pé ká sinmi màá ní ẹ ní bínú ni so àwọn ìyá yẹn àwọn náà ti iṣẹ́ tọ́lọ́run ti parí àwọn náà ti gbà á gẹ́gẹ́ bí àgbélébú àwọn so àwọn náà ó ṣe wọn ń rojú so yàtọ̀ sí yẹn ṣífù jẹ́ yẹn kan tó yẹ pé mọ́tò tó ti fi tọrẹ tí wọ́n bá fi dẹ́lómi ló kó owó pé mo fẹ́ máa ṣe dílà ó tó ní dílà ní mọ́tò ní tí wọ́n ti fi tọrẹ tí ò sí pé mú 50. rárá o rárá bẹ́ẹ̀ wá ni kò mọ̀ wípé ẹni tí ọmọ rẹ̀ ń lọ skul tí ò rówó skul san ọmọ kan wà lórí mídíà ìmọ́lẹ̀ Yorùbá ojú ń dùn báyìí. ok mo rí fídíò ẹ̀ lóòótọ́ tó lè kíìsì ní. ó fẹ́ sanwó skul ó wá pè mí mo ní yes sir ìmọ́lẹ̀ Yorùbá ó sunkún ní ìṣó fẹ́ ṣe ọ̀rọ̀ mídíà ni kò ní sọ̀rọ̀ tó pamọ́ wọ́n ní kí wàá ló fẹ́ mo ní ká sanwó skul ẹ̀ ní wọ́n ní wàá ṣe sọ ó yá send account àkáǹtì àwọn èèyàn tí mo mọ́ ń sẹ́ndì sí wọn tí wọ́n mọ̀ wọ́n ti mọ̀ pé kí n tó sọ pé ẹ̀sìn kan báyìí mo ti clarify ẹ̀ ni ó lọ́mọ kan tó ti bú wọn rí mo forúkọ bò láṣìírí mo wá pè pé ẹni tó ń bú yìí báyìí lórí ó wá ní bóun ṣe wà yìí gan òun ní problem lé mo ní ló wá ń ṣe báyìí ẹ̀yàn mọ́tẹ́nu wé fèrè lórí mídíà yìí èmi ni mo sọ fún ọ pé
ẹja fọmọ ìlú wọlé o àtúfún ló wọlé ṣífù nígbàgbọ́ pé lọ́dún kan ń bọ̀ láti Àbújá wọ́n á jù sí wọn pé olúwa mi lèmi mọ́ ń pè wọ́n olúwa mi àbí kí ni kábíyèsí a ní kábíyèsí ọlọ́run a ní kábíyèsí ẹ jẹ́ káwa náà wá jẹ́ẹ̀tì kan kára ṣínà àwọn ra jẹ́ẹ̀tì ọmọ yẹn èèyàn tá fáwọn èèyàn ní 2.5 million ọmọ yẹn kan tí ó ṣe ní jẹ́ẹ̀tì kí ni aṣọwó ló fò ní ṣe ríro rí mo fọlọ́run búra à ń bọ̀ ní o àwa láwọn èèyàn tó páàkì jẹ́ẹ̀tì àwa náà ti wọ́ ti ká máa gun jẹ́ẹ̀tì kí ni ibi tí wọ́n bá lọ ní ìsìn tí lọ́sùn méjì bá ṣíwájú ṣé à ní tètè débẹ̀ ni ọ̀rọ̀ nídìí so àwọn believe wípé nínú ilé wa tí chief bá fẹ́ ra rice àmọ́ra bíi 100 200 tálejò bá wá chief ò ní ó yá ẹ lọ gbé rice fún wọn àwọn àfáà tí a rí fídíò wọn lẹ́jọ́ mẹ́ta tí wọ́n bá sọ̀rọ̀ nígbà tó ń lọ chief tún ní ẹ gbé rice fún wọn so gbogbo yẹn kò ó ti di ẹ̀jẹ̀ wọn báwọn ṣe máa ń ṣe nìyẹn ó ti di nǹkan táwọn kà kún pé bó ṣe yẹ kó lọ Ọlọ́run ló dá wọn bẹ́ẹ̀. ó dà mo wá fẹ́ béèrè nǹkan kan o lábala ọ̀dọ̀ ti yín lẹ́yìn gangan ni o irú èèyàn wo lẹ lè pe olóyè Sunday Igboho. ṣe rí mo rí wọn gẹ́gẹ́ bí Ọlọ́run mi nítorí ẹni tó mọ̀ pé tó bá kònú ayé rẹ̀ lè fẹ́ ní ààhẹ́ so Ọlọ́run rẹ ni so níjọ́ tí mo bá ti ń rí bí ẹ̀gbọ́n mi máa ṣìṣe ìdí tí ń fi ṣìṣe ni wípé lọ́jọ́ tí mo bá ti ń rí ṣífù gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n mi máa ṣìṣe ní pé ìmọ̀ wò pé ó yẹ kó ṣe báyìí ó yẹ kó ṣe báyìí ó yẹ kó ṣe báyìí àfi kí n máa rí gẹ́gẹ́ bí ọ̀gá mi Ọlọ́run mi ni wọ́n fi máa sìn níjọ́ tí n bá ti rí bí ẹ̀gbọ́n mi ìkọsílẹ̀ èèyàn máa kọsẹ̀ ṣàyọyọ ni èèyàn ṣàyọyọ nítorí nígbà tí ìwọ bá wà tẹ̀dé bóyá owó kan wà lọ́wọ́ ẹbí 10 million máa ń fún kìíní 5 million lọ́wọ́ owó ẹ̀ fún kìíní kan 2 million fún kìíní ìwọ gan tó wà ní àkáǹtì ẹ̀ gan ṣe so àfi kó máa lọ́lọ́run náà fi ń ṣe tiwa bí máa ń gbà fara lérò bí wájú alẹ́ ní mìíràn mìkìrámì bó ọba ti ń ṣe tiẹ̀ Ọlọ́run padà mọ́ kí ọlọ́nà mi so ohun tí ò yé ọ̀pọ̀lọpọ̀ nìyẹn tó o bá ti fojú sí nǹkan kó gbọdọ̀ rí nǹkan bí báyìí ò ní rí nǹkan kan bẹ̀ gbogbo ẹni bá ń wówó òun rówó Ọlọ́run ní máa ń la ni òun ni gbogbo ẹni tó sọra rẹ̀ di blọ́gì òjijì tí ń bú èébú tẹ́ ẹ bá rí tọ́pọ̀lọpọ̀ wọn bá ní ìṣòro ẹ̀ mọ̀ pé pẹ̀lú bó ṣe ń bú èébú tó Ọlọ́run ò láwọn bẹ̀ Ọlọ́run ní máa ń lẹ̀ dá kò sí bẹ́ẹ̀ dá ṣe sáré tó láyé Ọlọ́run ní máa ń lẹ̀ dá gbogbo àwọn tí wọ́n pera wọn lólógùn pé ọ̀gá Sunday Igboho ni wọ́n sọ ti wá làtó Ọlọ́run ni máa ń ṣe ẹni tó bá fẹ́. irú lọ́dọ̀ tèmi mi mọ̀ tí position tí mo lè fi wọ́n sí because mi ò mọ irú àwọn tí ò lówó tó wọn gan tí wọ́n kàn ra níwọ̀nba tí wọ́n rí jẹ tí wọ́n rí mu lé wọn tó bá ti rí àgbò fàájì kan lẹ́yìn kan náwó kan ṣe fàájì. ṣe mọ̀ pé chief Paso kọrin kan ṣùgbọ́n lọ́dọ̀ chief orin yẹn ò wọlé ó ní èèyàn tó lówó ò ní fẹ́ kú babaláyé ò ní fẹ́ kú ṣùgbọ́n babaláyé tiwa ayélujára akú náà ni ṣùgbọ́n kọ́ lọ́mọ ẹ̀ tí ì pa wọn. àmín o. so mo wá experience wípé ohun tí mo rí lára wọn ni pé ọ̀lẹ ni máa ń kú láìmọye ìgbà akíkanjú ẹ̀kan ní ń kú nítorí tí nǹkan bá ṣẹlẹ̀ sọ́dẹ̀ yé mo kú mọ́rọ́gùn mo kú o yóò ti kú láìmọye ìgbà ṣùgbọ́n ṣìfù ti mọ̀ pé ọjọ́ kan náà ní ń kú. akọni ìkúlẹ̀ méjì. ìjọ kan náà ni ó lọ. bàbá ọjọ́ tí wọ́n jí èèyàn gbé tán jí èèyàn gbé nínú Ìbàdàn láàrin gbùngbùn Ìbàdàn àbúrò olóyè Pẹ̀kẹ́lẹ́ ẹ dákun ipa wo ni olóyè Sunday Igboho kó lórí ọ̀rọ̀ yìí báwo ló ṣe rí ẹni ìmú àti pé torí gbogbo alápadà rí pé wọ́n rí wọn mú báwo ló ṣe rí wọn mú kí ló kọ ẹni tí wọ́n tó jí wọn kó yìí. ṣe rí olóró ni wọ́n ń pè torí ojú kan rorò ó pàkan jẹ ni wọ́n fi ń pè lólóró. ṣe rí bí ọ̀rọ̀ yẹn ṣe ṣẹlẹ̀ wọ́n yẹ sọ fún chief ni àwọn tó jíyàn gbé láàrin Ìbàdàn kò lè jẹ́ àwọn bá dìtà àwọn Boko Haram yẹn náà nínú Ìbàdàn wọn á wò pé bó làwọn máa gbé escape náà. bàbá yìí ti súnmọ́ Sunday Igboho jù ẹ sọ̀rọ̀ mi. ṣílẹ̀ wàá wò náà àbọ̀ àgbà mi ni àbúrò Pẹ̀kẹ́lẹ́ rí rẹ̀ so kò wá pẹ́ sígbà yẹn wọ́n wá rí fídíò tí chief bá dẹ̀ mú fóònù wọ́n wá ń tẹ̀ wọ́n ṣe báyìí wọ́n zoom wọ́n ṣe báyìí wọ́n ní mò ń bọ̀ ẹ mọ̀ gẹ́gẹ́ bí ẹni tí kò fi gbogbo owó jẹ̀dọ̀ ẹran tán láwọn bọ́ìsì káàkiri wọ́n wá sẹ́ndì mọ́tò yẹn sáwọn èèyàn. ìyẹn mọ́tò tí àwọn pípọ̀ yẹn tí wọ́n gbé wá àwọn èèyàn yẹn ló wá sọ pé lágbájá ló máa ní mọ́tò yìí nígbà téèyàn bá sẹ́ndì kan séèyàn 10 téèyàn 7 ní lágbájá ló máa ní mọ́tò yìí àkọ̀yìn sí mọ́tò yìí lágbájá ló máa ní. so àwọn wá pé àwọn ọlọ́pàá
láti Àbújá pé tá a bá lo ti state ọwọ́ lè kanwọ́ kí wọ́n fi àbínú àwọn ẹ má bínú ẹ̀yàn ọgọlọ́pàá kí wọ́n ní ìkànnù wọn tí ó lọ ṣòfófó fún wọn pé lágbára ti cast ẹ̀ ògìní kan ẹjú bẹ́ẹ̀ wúro wọn wá invite àwọn ọlọ́pàá wá láti Àbújá so God so good wọ́n wá ń tẹ̀lé àwọn boys tí chief tó bá ti rí kọ́ jẹ́ káwọn mọ̀ báwọn kan ṣe rí tó kọjá lọ́nà ibi tó ti kọjá báyìí wọ́n kàn sọ fún àwọn ọlọ́pàá yẹn pé ẹ mọ̀ ṣe stop and search bí báyìí so there is no any tracker so chief ní tracker òun ni brain behind the boss I was there so wọ́n ṣe dé báyìí tí wọ́n ṣe stop and search so ibẹ̀ náà ni wọ́n ti so àwọn ọlọ́pàá gan tún béèrè pé ọwọ́ tó ń fẹ̀sì la fẹ́ dá ẹni ìlú la fẹ́ mọ̀ gbẹ́ chief ní ẹgbẹ́ etí àbíkẹ́ lẹ́yìn ìbọn ọmọ lẹ́sẹ̀ ẹ̀ rí i pé yóò ṣe kẹsẹ̀t wọ́n ṣe ní kí wọ́n ṣe bí chief ṣe wọ́n ṣe nìkan ṣe báyìí bí ìbẹ̀rẹ̀ sí ṣe kẹsẹ̀t yẹn ló mú wọn lọ bí tí ó da tẹnu ẹ lẹ̀ so ẹ mọ̀ ó dàbí kẹ́ wo pé ta ló ń sọ̀rọ̀ báyìí nínú àwọn pìrìsẹ́ńtà kẹ́ tó rí fèsì ẹ̀ tí mọ̀ pé lágbájá báyìí so nígbà tó ti rí mọ́tò ẹ̀ tí mọ̀ pé lágbájá báyìí ló lè rìn bèbè irú nǹkan báyìí. ẹ dákun èèyàn ṣe wá ní dúkìá tó báyìí tí nífọ̀n lè kanná tí yóò bímọ níyàwó ní àdúgbò ọ̀rọ̀ báyìí tí wàá da gbogbo ẹ̀ lẹ̀ pé rárá mo fẹ́ máa jà fún ìyàn ni. ẹ mọ̀ pé ṣífù ń rí àwọn kìnìún ẹbí pààrọ̀ làwọn ni.